ètò oògùn fún obìnrin tí ò rí nǹkan oṣù ẹ̀ lọ́jọ́ tó ti pẹ́, ó lọ́wọ́ ayé nínú ni ó lẹ́sẹ̀ ayé nínú, tí ò rí nǹkan oṣù ẹ̀ kò bá jẹ́ 10 years tí ò rí nǹkan oṣù ẹ̀ tó dẹ̀ ń bẹ lọ́hùn ọmọ tó dẹ̀ fẹ́ bímọ abẹ́ni tó níṣòro kan sí méjì láti dọlọ́mọ láyé tí ò ráyè conceive tí ò lóyún ẹ̀dá ń dá láàmú ni nǹkan kan ń bẹ nínú ẹ̀ ni nǹkan oṣù ẹ̀ ò wá mọ́ ni nǹkan oṣù ẹ̀ dọ̀tí ni gbogbo oríṣiríṣi forms ìṣòro tí ò kí ń jẹ́ kẹ́dá lè tètè róyún ní especially ẹni tí ò rí nǹkan oṣù ẹ̀ mọ́ rárá. Iṣẹ́ tí mo fẹ́ kọ yín ládàtà bá rí ń bẹ̀ kọ́lọ̀ mo lọ bá Fọdílátù Sheikh Al-Imam Al-Busoiri ọ̀nà Ogun. Iṣẹ́ tí mo fẹ́ kọ yín ẹ gbìyànjú síwájú kó tó ṣe àbí tó bá ṣe tán fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123 214254 account number fáwọn aláìní 0123 214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Ẹni tó bá níṣòro kan sí méjì spiritual problem àlìjọ̀nnú ń dá láàmú èṣù àwọn ẹ̀mí òkùnkùn ń dá láàmú ni ó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni gbogbo àwọn oríṣiríṣi nǹkan ẹ contact Global Dahiratu Dhikrlahi lórí nọ́mbà yìí +2761295638 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +2761295638 àdúrà ló ń gba agbára kọ èyíkéyìí nínú ìṣòro ẹ contact Global Dahiratu Dhikrlahi ẹ dẹ̀ má gbàgbé láti get all in one by Sheikh Afagba natural apps egbòogi láti Asia country India ni àti China àwọn egbòogi tí wọ́n ń lò tí wọ́n fi ń tọ́jú ara wọn ó ń bẹ nínú Sheikh Afagba natural apps àtàwọn egbòogi ní Arab country àtàwọn egbòogi wa láfíríkà 15,000 naira là ń ṣe kíni là ń ṣe promo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èyíkéyìí nínú àìsàn tó bá òkú máa ṣèyàn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni àti lògùn sí kò lọ ní spiritual problem ni ó ń lálàkàlà ni ayé ń dá láàmú ni ẹ gbìyànjú kẹgẹ́tì all in one by Sheikh Afagba natural apps ó ń wo àìsàn more than 300 àìsàn so 15,000 naira ni gbìyànjú kó gẹ́tì ẹ títí ẹ so ẹnikẹ́ni tí kò rí nǹkan oṣù ẹ̀ mọ́ lọ́jọ́ tó ti pẹ́ ó fẹ́ dẹ ọlọ́mọ láyé ó ń bẹ lọ́hùn kúrá ìròyìn ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì pòròpórò ọkà bàbà káràndáfì ẹ dẹ̀ gẹ́ẹ̀tì kọ́ńblálà ẹ lọ méjèèjì kó kúnná gidi kíró ẹni bẹ́ẹ̀ kó dà sínú ọtí bóyá ṣìnàpù àbí nǹkankan obìnrin náà kó máa fi tẹ́nu láàárọ̀ kùtùkùtù tó bá dẹ̀ ti jẹun tán lálẹ́ náà tó ti jẹun tán lálẹ́ 2 hours after tó ti jẹun kó lò bẹ́ẹ̀ tó bá lò láàrin ọjọ́ 5 nǹkan tó bá rí kó WhatsApp wa lórí nọ́mbà kán ẹ lọ kó kúnná àti kíni o àti gbòrògbòrò ọkà bàbà káràndá fi kó kúnná ẹ lọ méjèèjì papọ̀ ẹ dá sínú ọtí ẹni tó tí ò rí nǹkan oṣù ẹ̀ mọ́ kó bẹ̀rẹ̀ sí ni máa lò bí sí ni láì tààrà ọlọ́run àfúnlọ́mọ alóyún ayọ̀ alóyún ìdùnnú má sálàmù ẹ̀ lálẹ́ kọ́ yìí.